Ìjẹ̀bú-igbo tí wọ́n kó wa ṣòdì lọ́sàyè yìí àwọn akẹ́lẹ́ àárín wa Alhaji wa Abdulhakeem ẹ̀kọ́ àníyàn tí wọ́n jẹ́ ìmọ̀mù wa nílùú Ìjẹ̀bú-igbo bàbá ọmọdé lẹ́sìn jẹ́ ọlọ́jẹ́ àgbàlagbà ló ọlọ́run máa ń dí ọ̀tá ó ṣẹlẹ̀ yín lórí o ọlọ́run máa ń wàhálà yín ọlọ́run máa ń dààmú yín gbogbo bí ọ̀rọ̀ yín kù sí ọlọ́run bá wa túbẹ̀ ṣe la haúlà wàlà quwwata. À ń kí bàbá wa ẹ̀kẹta àdínì ti ìlú Ìjẹ̀bú-igbo àwọn náà bẹ láàrin wa ọlọ́run bá mi dúró ti ẹ̀yin náà bá wa túbọ̀ fi yín láyà balẹ̀ má dààmú yín má wàhálà yín má jẹ́ ìrànì fẹsẹ̀ sí. Mo ń kí bàbá wa tí wọ́n jẹ́ spíkà fún gbogbo àfáà ní ìlú Ìjẹ̀bú-igbo bàbá wa Mufasiru ti ìlú Ìjẹ̀bú-igbo bàbá wa Sayidina Ali ọlọ́pàá wọlé. Ìràwọ̀ yín ti ń yọ lóòkè ọjọ́ ti pẹ́ Ahmad Ọlárẹ̀wájú alówó ọlọ́run ló kórè ẹwà fákùkọ alọ́lọ́run jọ̀rọ̀ yín òdùn kó kalẹ̀ máa fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn àlùfùlání máa fẹ́ kún yọrí la hawla wala quwwata. Mo kí bàbá wa kábíyèsí tí wọ́n ń bẹ láàrin wa Abija Parako Abija Parako bàbá ọmọdé làwọn náà fi jẹ́ ọlọ́run jẹ́ wọn fàgbàlagbà ló ẹ bá wọn ṣàmì ọ̀làlá haúlà wàlà quwwata. Ó fi gbogbo ẹ̀yin bàbá wa dẹ́gbẹ́ lórí gbogbo ẹ̀yin ìyá wa mo kì í dáadáa èyí tá a jọ ń ṣe yìí ọlọ́run bá wa fi àlùbáríkà sí. bàbá Abdulwasi Harun àwọn náà ti lórí 2000 wọ́n láwọn kú bàbá àgbàlagbà lọ́wọ́ àwọn aláàánú ti ṣàánú èèyàn júwe mi fún wọn kájọ wí júwe mi fún wọn Olúwa júwe mi fún wọn. Ayé ọpẹ́ ládé báyìí. Júwe mi fún wọn Olúwa júwe Haruna. Àbáwá Alhaji Muslim Haruna Ishola àwọn náà tẹ̀lé wọ́n sọpọ́ọ̀tì bàbá lórí 5,000 naira. Ẹjẹ́ kún gbogbo àwọn tí a bá mọ bàbá wa nítorí pé mi tá ń lọ́sí pọ̀ díẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa ẹjẹ́ dìde pẹ̀lẹ́ ẹ̀kan náà júwe mi fún wọn. 5,000 naira wọ́n láwọn sọpọ́ọ̀tì owó ọpẹ́ bàbá wa Alhaji wa Abdulgani Haruna àwọn màmá wa náà àwọn náà ti débí. Àwọn náà ti débẹ̀. Wọ́n ti débí. Ó yá owó ọpẹ́. Àwọn aláàánú ti ṣàánú èèyàn. Bàbá wa àwọn náà ti dá sí 1,000 naira. Àwọn náà ti débí. Chief Taiwo Alára láti Ìpẹ́rù. Àwọn náà ti débí. Bàbá wa Sọ̀ní Àdé. Àwọn náà ti débí láti Ìpẹ́rù. Gbogbo àwọn èèyàn kàkàkàkà. Wọ́n sanwó ọpẹ́. Bàbá wa dùn dẹ́nì lọ́wọ́. Wọ́n sọpọ́ọ̀tì. Ọba tó ṣe tòní ìlú àníwá mọ́sẹ̀ lópin. Àwọn tá a ṣe 38 ọlọ́kàlẹ̀ ṣe 50. Ọlọ́mọṣẹ́ bá a ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn. Bàbá wa ó kí ẹ̀ àwọn náà ti dá sí owó ọpẹ́ bàbá wa Abdulgani. Bàbá wa ìyá Abdulrasaq àwọn náà ti bá wọn dá sí 1,000 naira. Ó yá gbolókùsí. Ẹ dẹ́kun mbolókùsí lẹ́yìn àwọn bàbá wa. Ó gé rúfù ẹ̀ bí ẹ fílẹ̀. Ẹ lọ kó bọ́tù wọ̀tà wà lẹ́yìn. Àwọn ẹ̀rọ ọlọ́run náà ti débí lórí 1,000 naira owó ọpẹ́ látọ̀dọ̀ bàbá wa Abdulgani Haruna Ishola. Náà àwọn náà ti fi owó ọpẹ́ lẹ̀ wọ́n ní ká máa náà ṣe owó àwọn. wọ́n ní ká má kéde ẹ̀. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá mọ àwọn rí kí wọ́n wá wọn dá sí ó yá kíákíá. Àwọn Alhaji wa Muslim Haruna Ishola wọ́n ti débí. Gbogbo àwọn tí a bá mọ̀ yí pé a mọ bàbá yìí rí owó ọpẹ́ àwọn bọ́dà wa yìí náà wọ́n ti débí lórí owó ọpẹ́. Wẹ̀rọ láyìn rẹ̀ àwọn màmá wa ìyá Abdulrazak àwọn náà ti débí. Màmá wa àgbà àwọn náà ti débí tí wọ́n jẹ́ màmá
àwọn àbáwá yìí àwọn náà dá sí i. Oya o. Owó ọpẹ́ là ń bàbá yìí. Brother wa Muslim Haruna Ishola ti dá sí 1,000 naira. àwọn náà ti débí. Owó ti Alhaji wa Muslim Haruna Ishola òun náà ni wọ́n ń dá sí. Gbogbo àti abápọ̀lì tí wọ́n wọ́n débí. Oya torí àsìkò a fẹ́ gbọ́ wá sí a fẹ́ gbọ́ rọ. Nítorí àkókò. Eléyìí ẹgbẹ́ sókè díẹ̀ ẹ wò ṣẹ́tìrì ó pọ̀ tó mi. Ọ̀dà Muslim Haruna Ishola wẹ́rọ lẹ́yìn rẹ̀ omi jọ́lá ìwà rẹ̀. Báwọ̀kàù àwọn náà ti débí lórí 1,000 naira. Àwọn bàbá wa àwọn náà ti débí lórí owó tó pọ̀. Ọ̀túnba Yínká àwọn náà ti débí. Àwọn alájà wa yìí àwọn náà ti débí. Owó Muslim Haruna Ishola òun náà ni wọ́n ń san. Sùúrù dára púpọ̀. Ayẹyẹlé sùúrù dára púpọ̀. Inú bíbí ìjẹ́bi tínà ni. Náà àbá mi ta lọ́dún kan. Lábẹ́ bẹ́ẹ̀ mo kí alájà wa alájà mi mo ráyọ̀ àlìfùlá ní abẹ́lẹ́ nǹkan ọlọ́mọ bẹ wá yín jẹ́ o ọlọ́mọ bẹ wá yín jẹ́ o alájà mo ráyọ̀ ọlọ́mọ bẹ wá Alhaji wa yín jẹ́ bí o. wá sí Haruna Ishola wọn làwọn náà ń bẹ níkàlẹ̀. Owó ọpẹ́ wọn lẹ́yìn ló kàn. wọ́n ní olówó ló lè ra rú ẹ olówó ló lè ra yá máa ń pè méjì olówó ló lè ra wọ́n lórí báyìí lọ́wọ́. A fẹ́ gbọ́ wá sí Àwọn náà ti débí. alájà wa bìlẹ̀ wá sí Haruna Ishola lórí àwọn náà wọ́n ní ká máa náà sí owó àwọn. Wọ́n ní ká máa ránṣì ẹ̀ tó ti débí. Lọ́dà Musiliu Haruna àwọn náà ti Àwọn náà ti sọpọ́ọ̀tì wọn. sọpọ́ọ̀tì wọn. Alájà wa mo ráyọ̀ ọlọ́mọ ajẹ́ ìsọ́fin ayé. Àmín. Àpò ọpẹ́ la wà. Alájà wa mo ráyọ̀ má jẹ́ owó tán lọ́wọ́ yín. Àmín. Ọlọ́mọ túnú àṣírí yín. Àmín. Wọ́n láwọn dá sí owó ọpẹ́ lórí 5,000 naira. Ìlàdí àmàm inshallah. Ó yá àwọn tá a fẹ́ dá sí owó ọpẹ́ Gbogbo àwọn tí ẹjọ́ àmọ̀ ti fún délẹ̀ ọpẹ́ lọ́kàn. torí àsìkò. Nítorí àkókò àwọn èèyàn wọn látọ̀nà jíjìn á sì kúnlẹ̀ láyọ̀ láṣọ Ọlọ́run. Alájà wa Bọ́lá rẹ̀ Àwọn alájà wa ń tà wá fún gbogbo àwọn àfáà. wọ́n ń tà wá gbogbo àfáà látọ̀gẹ̀dẹ́lẹ̀. Alájà Bọ́lá Ọlọ́run má jẹ́ ẹyọ ṣubú níbi ìtẹ̀gàdé. Alájà Bọ́lá Ọlọ́run má jẹ́ ẹyọ ṣubú níbi ìtẹ̀tìjà. ẹ̀yin mò ń wò. Iwájú ọ̀rọ̀ náà ó máa lọ kó máa nílẹ̀. Àmín. Lábẹ́ bẹ́ẹ̀ Ní àwọn báyìí ọlọ́fẹ́ rí. ẹ pé àwọn ní gbogbo àwọn àfáà tí wọ́n wà lẹ́. Lábẹ́ bẹ́ẹ̀ torí àsìkò Àwọn bàbá ọlọ́fẹ́ rí. àbáwá kábíyèsí His Royal Highness. Bàbá wa Abidjan Parako. wọ́n dá sí owó ọpẹ́ náà Bàbá dáadáa. lórí 5,000 naira. Ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ lórí àlééfà o. Ọba tó fi yín bẹ́ẹ̀ kó má padà lẹ́yìn yín. La hawla wala quwwata illa billah. Àkí àfáwa tí wọ́n bá wa ṣe ètò owó ọpẹ́ náà má gbòòrò lẹ́nu tẹ̀yìn náà. Àmín. Ní báyìí gbogbo ẹni tó bá dúró ẹjẹ́ á jókòó. Ká farabalẹ̀. Ibi tí awíládé yìí ẹjọ́ gbogbo ẹ̀yin oní kámẹ́rà wọn ní kẹjọ báwọn fẹ́ wo guest lecturer ẹjọ́. Àwọn fẹ́ rí wọn. Ọ̀dà yẹn ń wá látẹ̀yìn ní o. Wọ́n láwọn fẹ́ rí guest lecturer. Joy. Ẹ jẹ́ á fi ara balẹ̀ láti gbọ́rọ̀ Ọlọ́run. Ara tí wọ́n bá wa ṣe léyìí àwọn náà ni Alhaji wa Ahmad wo Ọlárewájú tripod yẹn last tripod yẹn. Àlìfùlání bàbá ọpẹ́ ni ẹ máa dún gbogbo ìgbà bọ́lọ́run ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ orí ló ṣe ṣe yìí. Mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àáfà ní Àlìfùlání yùdílù wáyá dí mọ̀nyí àṣà òfin náà lè wára. Wàlá ìsà alàlẹ̀ ẹ̀ǹsà ànúgayò wàlá rọ́ṣẹ́dọ̀. Wàlá ìsà alàlẹ̀ ẹ̀ǹsà ànúgayò wàlá. Alájì Ọlárewájú àní ìràwọ̀ yín ti ń yọ lóòkè ọjọ́ ti pẹ́. Àlìfùlání àlówó Ọlọ́run ló borí ẹwà fákùnkọ. Rọ̀búlíà alámì iná ọba ẹ̀dá.
máa fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn ọ̀làrẹ̀wájú o máa fẹ́ kún ẹ bá mi nàka sí wọn o àlìfúlání máa fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn máa fẹ́ kún yọ láhàúláwálà kú wáta lábẹ́ bẹ́ẹ̀ à ń kí ọ̀bá wa bírọ́dà wa délé òdúlé ọmọ wa ní Ìjẹ̀bú àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ẹni náà nìyí délé òdúlé bàbá Ìjẹ̀bú wẹ́lẹ̀ pọ̀ mi ni o wọ́n ní president emeritus tampan ní bàbá jẹ́ àbáwádélé òdúlé akínyín dáadáa wẹ́lẹ̀ pọ̀ mi ni síkẹ́ la mú wa wẹ́lẹ̀ pọ̀ mi ni síkẹ́ la mú wa lápèjì rẹ mi ní léèbì ẹ̀ ń lò é tí n fowó pẹ́ kọ́ńgà mi rí bẹ́ẹ̀ mo kì àbáwádélé òdúlé mo kí yín dáadáa ọlọ́pàá jẹ́ iná orí ọ̀ṣùgbú ọlọ́pàá mi dúró tì yín má dojú àdúrà tì yín ọ̀làlá haúlàwálà kùwátá mo kí aláàjì wa Kamiludeen ọlọ́mọba mi ṣàánú ẹ̀yìn náà ẹ jẹ́ afárabalẹ̀ fún àṣìṣe bá wa Fúlàní bismillah bismillahi rahman rahim. ẹlẹ́fìn ara bismillahir nabiyyi Muhammadin. ما في الوراء مثل النبي محمد هل لي مسيرة نحو طيبة مسرعة لأزور قبر الهاشمي محمد هو وابل عما لأنام نعمه بل كل خلق الله دون محمد أعمالنا بين القبول وردها إلا الصلاة على النبي محمد. Náà gbogbo wa ẹ jẹ́ kí a tẹ ọwọ́ wa méjèèjì báyìí. شئت من بعد الضلالة تهتدي. Alhaji Musiliu Haruna Ishola صلي على Wasiu Haruna Ishola máa bọ̀ wájú báyìí. هادي البشير محمد. Gbogbo abiyamọ tó wà ń bẹ bá ń tẹwọ́ yín méjèèjì báyìí. شمس الضحى Ọwọ́ tá a tẹ́ yìí àdìgbò kò ọmọdé mi o. تاج الهدى بحر الندى. Ẹrù tábí amọ̀ òkè ń tú wò wọn ní gbé wá káwa mọ́lé. لا خير إلا في اتباع محمد. Bàbá wa tí a jókòó ń torí wọn, bàbá wa Haruna Ishola Bello, wọ́n lo ayé, wọ́n wáyé, wọ́n lo ayé. Nígbà tí wọ́n jáde láyé, wọ́n àdẹ́rù àrùká, wọ́n àdí ẹrù àrùká. Nílẹ̀ Yorùbá tó bá ní ọlọ́mọdé àdẹ̀rù àrùká, àdúrà ńlá ni o. Gbogbo ẹni ẹ bá dẹ̀rù àrùká láyé, wọ́n máa rù káàkiri tó ti bẹ́ẹ̀ náà yóò padà dá síkú. Gbogbo ẹni tó tẹ́wọ́ yìí àtẹ̀mí àti àlè dẹ̀rù àrùká. Ṣàmúsọ dùkà. Bàbá Adúmọ́lá, Ali Olókùta. Tájú ilé hùdá, bàkàrọ̀ nàdá. Bàbá Ìmáàmù Ìjẹ̀bú-igbo, àtẹ̀mí àti yín àti gbogbo wa tá a wà ń bí délé ojúlé àlè dẹ̀rù àrùká o. La khayra illa fi ittiba'i Muhammadin.
gbogbo ẹni Ọlọ́run bá ní ó ráyè kó bá ń ṣe àmì mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah. ẹ̀já dúpẹ́ fọlọ́run Alhamdulillah. abọ́lọ́run ò ṣe é ni Alhamdulillah. Ọlọ́run mà ṣe é Alhamdulillah. ẹnìkan ló wáyé la pé torí ẹ̀ ni ò sí láyé mọ́ láti 38 years ago njẹ́ tẹ́lẹ̀ mi bá kú láyé kò ní oṣù mẹ́fà táyé òbí gbàgbé ẹ̀ kò ní oṣù mẹ́fà ayé ó gbàgbé ẹ̀ á dàbí ẹni pé òwò ayé rí tọ́ba wa ń dákọ̀ rẹ̀ ládùúgbò tó ti jáde àbí ìlú tó ti jáde tani ń jẹ́bẹ̀ ni wọ́n máa wí lójú ayé kò jẹ́ èèyàn ọjọ́ ọkú kò jẹ́ èèyàn ó tún kù láyé tákù tó jẹ́ èèyàn. Allahu akbar. bàbá wa Haruna Ishola Bello àmọ́ bá wọn dúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. torí pé tí wọ́n bá ń sọ pé legend wọ́n bá ń sọ pé legend rèé ẹni tí ò sí láyé mọ́ tó kọ́ ni ó sì máa bẹ̀lọ̀ gbére. mo kí gbogbo àwọn bàbá wa àlùfáà bàbá wa jíbi wọn àwọn àgbà nílùú Ìjẹ̀bú-Igbó. Adamallahu hayatahu. àbá jíbi ṣe ti darí ètò ọ̀dọ́ lẹ́fi jóye Ọlọ́run á jẹ́ kẹ́ farúgbó lò ó. Amiina. gbogbo ọmọ Ìjẹ̀bú-Igbó ẹ bá wọn ṣàmì àdúrà. Àmín. gbogbo àwọn council of ulama bàbá mufti bàbá mufassir naibul mufassir kárí gbogbo ẹ̀yin àlùfáà wa níjẹ̀bú-Igbó tó rọ́mọ Ìjẹ̀bú-Igbó lèmi náà ẹni bá ti fẹ́ yàwó níjẹ̀bú-Igbó ó ti di Ìjẹ̀bú-Igbó Ọlọ́run pàjọ́ bàjẹ́ fún gbogbo yìí o. Àmín. gbogbo àwọn olóríire tá a wà níkàlẹ̀ ọwọ́ ta tẹ̀yìn ẹ̀fí bọ́jú ẹ dákun bàbá kábíyèsí òkè yín púpọ̀ ọba wa ìlú wọn lẹ́ ń dákọ̀ kábíyèsí ló kọ̀ bàbá wa ọba wa kábíyèsí Ògúnyè ọba wa Abìjàpárákò Ìjẹ̀bú-Igbó òkè yín púpọ̀ kábíyèsí ní tí ó mọ yín sápò láàfin tẹ́ máa sáré láàrin ìlú kábíyèsí mo lẹ́ ń lọ ẹ̀sẹ̀ àfimílẹ̀ èdè ní jẹ́bẹ̀ ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí yín o. Àmín. àdúrà tí a máa ṣe bọ́ba tí máa ń dùn bọ́ba jù láyé òun náà ni kí èdè má dì ọba tí èdè bá dì ní ìdẹni yẹ̀yẹ́ láàrin ìta kọba wa wọ níkà kó wa lọ sáàrin ọjà kó wa dádé lórí níkà lásán ló wà àti síngilẹ́tì kó yá wéré o wọn kà fẹ́ fi ṣẹ̀sín láàrin wákàtí kan náà ni bàbá adémọlá olókùúta wákàtí kan náà ni ó fi ṣẹ̀sín tí wákàtí kan bá ń pé báyìí ojú rẹ̀ á wá dá pé kí ni mo wá ṣe láàrin ọjà ẹ̀dá kùsù kọ̀ yẹn lè kú bẹ̀ má láyé ìdí ayé ò ní dì yìí. Àmín. mo kí bàbá wa ó kàn tẹ́ kọ́lẹ̀ kan bàbá adébíṣe bàbá wa bàbá ń gà ní Abdulgani Haruna Ishola olórí ẹbí báyìí ò tiẹ̀ mọ̀ yín tẹ́lẹ̀ bàbá yín já mọ̀ yín torúkọ yín ni bàbá yín jẹ́ títí Haruna Ishola bàbá ẹ bá ń wí Haruna Ishola Abdulgani náà rí ẹ bá gbé kíní sójú wọn káyé rí wọn olórí ẹbí náà ẹ jókòó ẹ má dìde ẹ jókòó Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Àmín. mo kí yín o mo kí bàbá wa tán bẹ́lẹ́gbẹ́ wọn kámẹ́rà máa yí tán pọ̀ mo wá kí bàbá wa Gíwá Gbọ́ba níyì Alhaji wa Tajuddin gbogbo ìgbà àwọn dà Alhaji Tajuddin kò ní bàjẹ́ fún yín sá. Àmín. bàbá wa ọ̀tún Gíwá Gbọ́ba níyì bàbá wa Muhammadu Awwal ẹ bá mi gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu akbar. wọ́n kú ń bẹ̀ wọ́n máa bọ̀ ń bí. olùgbé ẹ̀mí àwọn ilé ìtutù yẹn lọ ó jẹ́ káńkà pa ọ́ lójijì fóònù ni wọ́n mú dání àwọn kó kámẹ́rà wọ́n ó dúró sẹ́gbẹ̀ẹ́ ibi tágbára tiẹ̀ mọ́
ọgbà gbé kámẹ́rà dání náà ni agbára tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ ju tiwọn lọ àwọn tó kó àlórí yẹn ń sìn wọ́n ti lé ní millions. ẹ̀fọn àmọ́ jábàlú fóònù tó gbé dání ìjókòó kámẹ́rà tó gbé dání lọ àwọn aládùbáríkà làwọn náà ò wá nífẹ̀ẹ́ mi tiẹ̀ wé tiwọn lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n lè gbẹ̀mí ẹ̀. àwa wà online ni o àwa wà online bí o. ẹ̀rọ àgbọ̀ lọ́n tóbi dáadáa. Allahu Akbar. bàbá wa Muhammadu Awwal ẹ̀ ní ma padà sí aburú o. Àmín. bákan náà èèyàn ti wa ẹ̀jẹ̀ wa ẹni wa alhaji wa alim Adémọ́lá Olókùta kí wọ́n dìde ẹ bá ń gbọ́dọ̀ tóbi fún wọn. Allahu Akbar. àwọn èèyàn rèé nínú ayé sẹ́yìn lẹ gbé sáyẹ́nbọ̀dù síta káyé mọ̀ yìí ẹ̀yin kọ́ Ọlọ́run ni Ọlọ́run ni Ọlọ́run ni ẹ̀ ní nájà padà sí aburú. Àmín. bákan náà bàbá wa Ọládùnjoyè olóyè gbogbo akilẹ̀ Ìjẹ̀bú ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. òkè yìí púpọ̀. bákan náà bàbá wa Alhaji Abdulgani Babatunde òyìnbó onímọ́tò nìbàdàn kí wọ́n dìde ẹ bá ń gbọ́ lọ́n tóbi fún wọn. Allahu Akbar. ẹnìkan lọ kẹ́rù wọ́n lọ́nbẹ̀ wọn bá wọ́n pè nìkan bẹ̀ wọn. òyìnbó onímọ́tò nìbàdàn ní agbára tọ́lọ́run àpàdà síbò ní báyìí láíláí. Àmín. bákan náà mami Alhaja Bọ́lá Ààrẹ láti United States of America ẹ bá ń gbọ́ lọ́n tó dùn fún wọn. Allahu Akbar. bákan náà mama wa Alhaja Balkis Ali lánìí wọlé mama wa Alhaja Basirat Soyan gbàgbọ́ sẹ̀míyà Basira Alima wáyà sẹ̀míyà Basira àìgbówó lọ́wọ́ yín kẹ̀kẹ́ jókòó náà ni àwọn bẹ́ẹ̀ ń túbọ̀ àwọn yìí bẹ́ẹ̀ fojú kan wá àbí ká máa wó wá Ọlọ́run ní ló bàjẹ́ láíláí. Alhaja wa Basira kò ní bàjẹ́ láíláí ẹ dákun ẹ bá wá jókòó fún wọn. tó Màámi Fúnmilọ́lá Hamza mo kí gbogbo yín o ó wà lẹ́yìn bàbá wa ok lọ́yà Odúmọ̀ṣù Ọládòjò ẹ̀sẹ̀ àdókòó wa lọ́yà Odúmọ̀ṣù Ọ̀túnba Yínká Ọlánréwájú ẹni bá padà sí aburú àwa àti wọn ní last year kọ́sítọ́mà dáadáa làwọn níbí Ọlọ́run ní jó bàjẹ́ mo wá kí àwọn màmá wa ẹ̀yìn ìyá tí Olúwa ní ẹ ṣẹ́kù fún wa síwájú kí n tó kí màmá mo kí president gbogbo àwọn Tampa ní ti yàbí president Tampa ọmọọba Délé Odùlé ẹ bá mi gbé Ọlọ́run tóbi fún wọn. Allahu Akbar. Níjẹ̀bú Òru ìlú wọn lákọ̀ọ́kọ́ kàǹkà tó wọ́n da títì ìlú wọn débi ni street light wà ń bẹ̀ láti bẹ̀ débi ni transformer tó wà ń bẹ̀ ó ní agbára gómìnà Ogun State Ọlọ́run ṣe dáadáa fún yín o alhamdulillah mo kí n púpọ̀ broda Kamil Kazeem amoda broda Kamil baba ìmọ̀lẹ̀ wà lára yín dúdú yín dáwọ́ shine ní bá padà sí aburú ní jókòó lórí kẹ́ máa béèrè kí ni wọ́n ṣe ń ta bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ nínú ojúlé bàbá wa Àbáyọ̀mí Òyìnbó Falẹ́yẹ Ọ̀ságè bàbá àwọn ọmọ léńjé ẹ̀kọ́ àwọn ọmọ léńjé wá ní ẹwà ń bí alhamdulilayi adúpẹ́ mo wá kí àwọn màmá wa àwọn màmá alálùbáríkà tí wọ́n jẹ́ ìyàwó bàbá wa Haruna Ishola Bello tí Olúwa ní kẹ́ ṣẹ́kù láyé adúpẹ́ ọba tí ò tí ì mú yín lọ ó fẹ́ kí wàhálà kẹtẹ ṣe fọkọ yín lójú ayé wọn kẹ́ ẹ lè jẹ́ lẹ́yìn wọn látara àwọn ọmọ lọ́lọ́run fi ṣe yín kù àdàgbà yọwọ́kọ́wọ́ ọlọ́mọdé ò tọ́ sí yín o. Àmín. Ìyàwó tuntun tí mo fẹ́ nísì màmá wa ni màmá wa ni ìyá Alhaj Musliudeen
Haruna Ishola kí n gbówó wá alhamdulilayi èmi náà kó kíyàwó tèmi náà o torí pé inú ìlú tá à ní gbàgbé láyé lè jẹ gbogbo wa Ìjẹ̀bú-Igbó ìlú alálùbáríkà ni mo kí alájà Múráyọ̀ Alfulani Ọlọ́run mi ló bàjẹ́ wọ́n sàn kó wá ni wọ́n yẹ kí n máa kó sápò ni àmọ́ máa kó sínú àwọn Ọlọ́run mi ló bàjẹ́ tó gbogbo wa lápapọ̀ mo kí gbogbo wa ní gbogbo oríkìbí tí a ti wá lénìí àtàwọn tí wọ́n ń jò wá tó ń jọyìn wa àwọn tí wọ́n jọyìn wa lórí social media all over the world mo kí màmá wa Mistura Abdulrazak Musari ọmọ bàbá wa Haruna Ishola láti New Jersey àwọn náà ń wò wá báyìí bákan náà broda Kazim Haruna Ishola láti London àwọn náà ń wò wá báyìí kárí gbogbo ibi tó ti wò wá káàkiri ayé wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹni tí ò ní máa padà sí abúláyé bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Wáàsí mi ọ̀nà méjì ni ọ̀nà alákọ̀ọ́kọ́ Haruna Ishola ẹ̀yin kámẹ́rà ẹ̀jọ̀ ẹ bọ́ sẹ́yìn ẹ̀ mo fẹ́ máa rójú ẹ̀ gbogbo ẹni tí wò wá káàkiri ayé aláàjì wa Adémọ́lá Olókùúta Kasinati mo kí ẹ púpọ̀ ètò onídàrú ẹ lọ́wọ́ aláàánú ayé lọmọ náà aláàánú ni yóò kàn wọ àwọn ìlú kan lọ yóò rẹni tí yà ń jẹ yóò sì ṣe láàánú bí ṣe máa ń ṣe nìyẹn o tó bá rẹni tí iṣẹ́ kù díẹ̀ fún wọn á dẹ̀ dáwó fún láàrin ayé iṣẹ́ tèmi náà ń ṣe nu yóò sì máa ṣe kíni yóò sì máa ṣàánú àwọn èèyàn iṣẹ́ táwa náà gbé dání tá à ń ṣe nu bí ká ara wọn tí wọn nílé lórí ká kọ́lé fún wọn wàláì Kasinati iléeṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ láéláé. Amina. tó láti mùsùlùmí Haruna Ishola gbogbo ìràwọ̀ láyé Wasiu Haruna Ishola mẹ́ta ni. Bismillahir rahmanir rahim. gbogbo ẹni Ọlọ́run bá ṣèràwọ̀ fún gbogbo ẹ̀yin sẹlẹ́bírìtì olórin ni ẹ lọ́lọ́run bí ẹ ga àfáà ni ẹ lọ́lọ́run bí ẹ ga olówó ni ẹ lọ́lọ́run bí ẹ ga ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. An-nujumu thalathatun. bàbá wa Haruna Ishola Bello tí wọ́n sí láyé mọ́ lójú ayé wọn ìràwọ̀ ni wọ́n. An-nujumu thalathatun. gbogbo ibi tá ti ń gbọ́ èdè Yorùbá láyé níbo ni wọ́n ti mọ bàbá yìí gbogbo bí láyé tọmọ Yorùbá bá wà tọmọ Nàìjíríà bá wà ibo náà ti mọ bàbá wa Haruna Ishola. An-nujumu thalathatun wajtahid an takuna ahsanaha. jẹ́ gbogbo ìràwọ̀ tá a máa lò láyé mẹ́ta náà ni celebrity ni mí wọ́n mọ̀ mí níbí wọ́n mọ̀ mí lọ́hùn mo jẹ́ èèyàn bí mo jẹ́ èèyàn lọ́hùn gbogbo ìràwọ̀ tá a máa lò láyé mẹ́ta ni èyí tó wá dáa jù wá gbọ́. Najmu yaqibu qabla sahibihi. Najmu yaqibu qabla sahibihi. bàbá náà ibi mufti àwọn àràwọ̀ àwọn kan wà síwájú ká tó kú nù àwọn ohun ti parẹ́. Najmu síwájú ká tó kú láyé ayé ò ní gbọ́ wọn mọ́. yaqibu qabla sahibihi. ayé mọ̀ wọ́n lẹ́ni o ayé mọ̀ wọ́n gidi káàkiri o kò síbi táwọn ti mọ̀ wọ́n káàkiri ayé àmọ́ síwájú ká tó kú kó bí tí wọ́n wọ mọ́tò lé láyé wọn fẹsẹ̀ rìn débẹ̀. Najmu yaqibu qabla sahibihi. lójú ayé wọn èèyàn ni wọ́n láàrin ìlú wọn èèyàn ni wọ́n láàrin àdúgbò wọn èèyàn ni wọ́n láàrin àwùjọ èèyàn ni wọ́n àmọ́ síwájú ká tó kú kó bá ṣe dé èèyàn tó ní ìràwọ̀ ó padà wọ̀ ni. tọ́ba bẹ kọjá ládùúgbò kan pẹ̀lú tinted glass car ní wọ́n fi ń kọjá ayé ò ní mọ̀ báwọn náà wà ní mọ́tò ká tó wá kú wọ́n tún wá wáìn mọ́tò wọ́n á wáìn gíláàsì mọ́tò dáhùn
káyé lè rí wọn tó ti bẹ́ẹ̀ náà yóò ní rí wọn. àwọn míì ò tí kú láyé nísìnyí o èèyàn ni wọ́n lánàá máa wọ̀n dé èèyàn mọ́dé ni o wọ́n àsìkú. ìràwọ̀ alákọ̀ọ́kọ́ nù inú ìràwọ̀ tí ń bẹ láyé. ẹlẹ́ẹ̀kejì. ونجم يغيب بعد وفاة صاحبه. La ilaha illallah. نجم يغيب بعد وفاة صاحبه. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò dé èèyàn láyé gbogbo ayé ni yóò máa kó sí níbi tí wọ́n ti ní máa dé láyé lójú ayé èèyàn ni kódà níjọ́ tí yóò bá kú láyé gbogbo ayé yóò máa kó kú láyé àmọ́ níjọ́ tó bá ti kú tán kò ní rọ́mọ retí ó gbẹ̀yìn ẹ̀ kò ní rẹ́ni tí ó jogún ìràwọ̀ yẹn ìràwọ̀ ni lójú ayé àmọ́ níjọ́ tó bá ti kú láyé tán ìràwọ̀ rẹ̀ parẹ́ ó tán fún un. نجم يغيب بعد وفاة صاحبه. La ilaha illallah. يغيب بعد وفاة صاحبه. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo ọjọ́ tó bá lò láyé èèyàn ní ánímọ́tò akọ́lé ábìmọ́ gbogbo nǹkan rí láyé ní ó ṣe láyé ilé rẹ̀ ò ní ló ń kà àmọ́ ọjọ́ tó bá ti kú tán péyàn wọlé wọ́n gbé wọlé bẹ́ẹ̀ lágbájá jáde láyé lẹ́nu ìràwọ̀ tó mú wá sáyé ìjọ yẹn náà ìràwọ̀ yóò wọlé. ọlọ́mọ ṣirú ẹ̀ fún wa o. آمين. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kẹta. ونجم يدوم مع صاحبه ولو كان مفقودا. يدوم مع صاحبه ولو كان مفقودا. ìràwọ̀ ẹlẹ́ẹ̀kẹta àbá ìmáàmù Ìjẹ̀bú-igbo ó ní ìràwọ̀ tó jásí pé yẹdùmù. يدوم. bí baba wa Haruna Ishola tó kù yìí. يدوم مع صاحبه. bí Síkírù Àyìndé Barrister. يدوم مع صاحبه. bí Àyìnlá ọmọ wúrà. يدوم مع صاحبه. bí Yusufu Ọlátúnjí. يدوم مع صاحبه. bí Ìtàtúni. bí Lìgálí Mùkáíbà. يدوم مع صاحبه. ìràwọ̀ tiwọn yóò máa bẹ pẹ̀lú ẹni tí ó níràwọ̀ yẹn kódà bí ò bá sí láyé mọ́. ولو كان مفقودا. bẹ́ẹ̀ni yóò bá sí láyé mọ́ ìràwọ̀ rẹ̀ yóò máa bẹ lọ gbére ni. لو كان مفقودا. kó sí bẹ́ẹ̀ ṣe lè lògbà ayé lọ bẹ́ẹ̀ ṣe lè lògbà ayé bọ̀ tó bá dijọ́ kan nínú ayé tẹ̀ ń lò ayé ò tún gbéra tí wọn wá. ẹlòmíì ò tí kú ò láyé nísìnyí olórin ni o wọn gbọ́ kí sẹ́ẹ̀tì ẹ̀ mọ́. nbẹ náà àwọn ní tíátà náà star ni lánàá amalẹ́ni kò kú ò láyé mọ́ wọn lò ó mọ́ wàláì kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmíì ó ti lọ relegation bàbá wa Haruna Ishola wọn sí láyé mọ́ ṣé bí àwọn náà látúntòkò yìí bí ẹni wípé wọn ń bẹ láyé lójú ọ̀nà àwọn olórin lọ bàbá bọ́ sójú ọ̀nà àwọn aláàfà bàbá Sheikh Kamaluddin wọn sí láyé mọ́. لو كان مفقودا. ó kọ́ wọ́n sì máa rí ìlọ títí ayé yìí. لو كان مفقودا. bàbá Sheikh Adam Lágége. لو كان مفقودا. bàbá wa Àgbàlagbàjì. لو كان مفقودا. gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ gbogbo ẹni Ọlọ́run bá ṣàánú láyé ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o má fi ìgbéraga má fi ba oríire tí ń bẹ lára rẹ jẹ́ kí lọ́lọ́run ṣe fún ẹ tí ò lè ṣe fẹ́ lómi kí ni ń bẹ lọ́wọ́ rẹ tí ò lè sí lọ́wọ́ ẹ lómi má jẹ́ kí ìràwọ̀ tó ní lẹ́nìí má do orúkọ ẹ lójú o ẹnìkan ní ìsí láyé mọ́ yìí là ń dá akọ rẹ̀ yìí kí wọ́n ló fà á tẹ́jà fi láti bọ̀ tán rí tó wọ́n náà bá fẹ́ láti bọ̀ tán tó o bá sí láyé mọ́tá yóò máa dá akọ rẹ̀ títí ayérayé. الخاتمة الحسنة وصنوف من الناس ينالها. àti bọ̀ tán rí. الخاتمة الحسنة. àwọn èèyàn wo ni ó láti bọ̀ tán rí láyé.
وصنوف من الناس ينالها. àwọn ìjọ wo ni wọ́n ní àtibọ̀tán rí bí yàrá bá fẹ́ látibọ̀tán rí láyé wọ́n á farabalẹ̀ gbogbo. الأول alákọ̀ọ́kọ́ mbẹ́. من عبد ربه ابتغاء لوجهه عبد ربه ابتغاء لوجهه. gbogbo ẹni bá sin Ọlọ́run ọba rẹ̀ gbogbo ẹni bá sin Ọlọ́run dáadáa láti fi wá ojú rí Ọlọ́run bí ò bá sí láyé mọ́ irú ẹni bẹ́ẹ̀ ó láti bọ̀ tán rí bó bá lówó ẹni bá ń sin Ọlọ́run dáadáa kò sí nǹkan kan nínú ayé ju ẹ̀sìn Ọlọ́run lọ ẹni bá ń sin Ọlọ́run dáadáa irú ẹni bẹ́ẹ̀ ti kọ lẹ́tà sí kó láti bọ̀ tán rí bàbá yín jẹ́lẹ́sìn Ọlọ́run Ansarudeen ni bàbá yín níjọ́ tí bàbá yín ó sì jáde láyé àwọn Ansarudeen náà sin bàbá yín torí tí bàbá yín ṣe jẹ́ ní ayé tó kò fẹ́ sin Ọlọ́run ọba lẹ̀ ẹlòmíín nísìnyí oore mélòó ló tí ì rí tó torí ẹ̀ tó lò ní sin Ọlọ́run mọ́ ó ní láti bọ̀ tán ní èpè kọ́. No, why? Okay, medium. gbogbo ẹ̀dá tí ó bá fẹ́ kó láti bọ̀ tán láyé ẹ̀sìn Ọlọ́run ló ṣe pàtàkì jù alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì. ومن عرف شرا لا لشر. ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni bá dáadáa aburú màá bẹ́ẹ̀ aburú lélẹ̀ yìí gbọdọ̀ ṣe fọ́mọlàkejì tóun yìí dẹ̀ ṣe aláburú nbẹ náà lomi ìdáyé lé ní tọ́lọ̀ ń gbéga aláburú ni kò fẹ́ kẹ́ lomi ga. عرف شرا لا لشر. wáyé tó máa dá sí pé ìwọ nìkan gbogbo ẹ̀dá tí wọ́n sọ pé òun nìkan láyé àìní padà sí ní padà gbẹ̀yìn ẹ̀. bàbá yín ò bá tọmọ ọlọ́mọ jẹ́ ni o lẹ́yìn fi ṣẹ́kù o bàbá yín ò bá tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ tí bàbá yín bá tọmọ ọlọ́mọ jẹ́ ni kò ní sọmọ kan nínú gbogbo ọmọ tó bá bí tí ó mú ọ̀nà tó náà rìn. àwọn tó ń bẹ lamẹ́ríkà ń bẹ nù yín àwọn tó ń bẹ London ń bẹ nù yín àwọn tó ń bẹ Canada ń bẹ nù yín àwọn tó ń Nàìjíríà Ọlọ́run sì dá yín lẹ́bi kò sẹ́ni tí yóò máa bá burú lélẹ́yìí o ẹlòmíì máa burú yóò wá máa ṣàbúrú yẹn ẹlòmíì wá máa bá burú lélẹ́yìí kò wá ní ṣe bàbá yìí ṣàlá burú o láti bọ̀ táwọn fi dára yìí o ẹlẹ́kẹta. ومن لم يعاند شؤون الخالق في الخلق. ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá mi tóbi dáadáa. لم يعاند شؤون الخالق في الخلق. gbogbo ẹ̀dá tí yóò láti bọ̀ tán rẹ láyé gbogbo ẹni tí kì í bá tako ẹlòmíì. لم يعاند شؤون الخالق في الخلق. gbogbo ẹ̀dá tí kì í bá ta oríire ọmọlàkejì kí ló dé tó ń ta oríire ọmọlàkejì wọ́n fi ọ̀rọ̀ lọ ẹ́ pa àwọn fẹ́ sóore fún lágbájá ó dẹ̀ ń di. abẹ́rẹ́ ìmáàmù Ìjẹ̀bú gbó Mákà ẹ má ra Mákà o ẹ má ra Mákà o ẹ má ra o kí ló dé gbogbo ẹ̀dá tí bá máa ta orí ọmọlàkejì láyé ó ní láti bọ̀ tán rí. abẹ́ tí mùsùlùmí Haruna Ishola lérí kó wa kọrin fún wa ẹ má pè é àgàgẹ́ pé ẹ lọ pẹ́ lómi ó ní láti bọ̀ tán rí. Alukulayi la bẹ́ẹ̀ pé kó wá ṣe wá sí fún wa ẹ jẹ́ má pè é ẹlòmíì ni ẹ lọ pè ó ní láti bọ̀ tán rí. gbogbo ẹ̀dá tí bá máa tako oríire ọmọlàkejì láyé ó ní láti bọ̀ tán. wọ́n ra yan Mákà ẹ wá fi ṣe yẹn ṣe bá ra Mákà ni ẹ bá wà kan ni wọ́n á lẹ́wọ̀n. ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá mi tóbi dáadáa. Allahu akbar. Man lam yu'aند شؤون الخالق في الخلق. gbogbo ẹ̀dá láyé tí kì í bá tako orí ọmọlàkejì wà láti bọ̀ tán rí wọ́n fọ̀rọ̀ lọ ẹ́ délé ojúlé ti lọ wọ́n fọ̀rọ̀ lọ ẹ́ pé abẹ́lú àwọn alágbájá kó wá bá wa ṣeré kó wá bá wa mọ́ ìyẹn pọ̀ láàrin àwa yòó. òní mọ́tò nìbàdàn mọ́tò rẹ̀ ò mọ̀ dáa kútó ọ̀nà màdí tí ń kó mọ́tò wọlé àyè ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wa sọ fún yín kò yé yín ni bóòrùn bá fẹ́ yọ ẹnìkan ò lè fọwọ́ bò kó mọ́ yọ ó ṣera rẹ ni ẹni abá fẹ́ ṣe lóore oore yóò tẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹ̀gàn ò lé ní kóyin má dùn oyin ti ládùn tiẹ̀ ẹlẹ́kẹta nu ẹlẹ́kẹrin. ومن
سر غيره على قدر طاقته سر غيره على قدر طاقته. gbogbo ẹ̀dá tẹ̀ láti bọ̀ tán rí láyé ó ní gbogbo ẹ̀ tí wọ́n máa ń dun ọmọ làkejì rẹ̀ lọ́dún bó bá ṣe lágbára. سر غيره على قدر طاقته. gbogbo aspect ibi tó bá tọ́lọ̀ máa di ẹ̀sìn láyé try láti máa make àwọn èèyàn happy. سر غيره على قدر طاقته. àwọn àlàwà lórí ìjókòó yìí ó mọ iye ẹ̀dá tó ń dùn nú gbogbo ẹ̀dá tí bá máa ń dùn yàn nú láyé yóò láti bọ̀ tán rí gbogbo ẹni tí wọ́n sunkún délé rẹ̀ ó lágbára àti lè ṣe gbogbo ẹ̀ ìtọ́lọ̀ fún ẹ lágbára ó lè ṣe.